Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí kejì ẹsẹ̀ ìkíní títí dé ìkejìlá. Ó kà báyìí: ní ọjọ́ kẹta, wọ́n ń ṣe ìgbéyàwó kan ní Kánà ti Gálílì. Ìyá Jésù sì wà níbẹ̀. A sì pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sí ibi ìgbéyàwó náà. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún un pé wọn kò ní wáìnì mọ́. Jésù fèsì pé, arábìnrin ọ̀wọ́n, èéṣe tí ọ̀rọ̀ yìí fi kàn mí? Àkókò mi kò tíì dé. Ìyá rẹ̀ wí fún àwọn ìránṣẹ́ náà pé, ẹ ṣe ohunkóhun tí ó bá wí fún yín. Ìkòkò òkúta omi 6 ni a sì gbé kalẹ̀ níbẹ̀, irú èyí tí àwọn Júù máa fi ń ṣe ìwẹ̀nù, èyí tí ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n 20 sí 30 jálá. Jésù sì wí fún àwọn ìránṣẹ́ náà pé, ẹ pọn omi kún ìkòkò wọ̀nyí. Wọ́n sì pọn omi kún wọn títí dé etí. Lẹ́yìn náà ni ó wí fún wọn pé, ẹ bù jáde lára rẹ̀, kí ẹ sì gbé tọ̀ alábòójútó àsè lọ. Wọ́n sì gbé e lọ. Alábòójútó àsè náà tọ́ omi tí a sọ di wáìnì wò. Òun kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ̀. Alábòójútó àsè sì pe ọkọ ìyàwó sí apá kan, ó sì wí fún un pé, olúkúlùkù a máa kọ́kọ́ gbé wáìnì tí ó dára jùlọ kalẹ̀. Nígbà tí àwọn ènìyàn bá sì mu yó tán, nígbà náà ni wọ́n á mú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá. Ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Èyí jẹ́ àkọ́ṣe iṣẹ́ àmì tí Jésù ṣe ní Kánà ti Gálílì. Ó sì fi ògo rẹ̀ hàn, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́. Lẹ́yìn èyí, ó sọ̀kalẹ̀ lọ sí Kápánámù, òun àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Wọ́n sì gbé ibẹ̀ ní ọjọ́ pípẹ́. Orí ọ̀rọ̀ ìgbọ́ràn so èso rere. Lẹ́yìn tí Màríà ti bá Jésù sọ̀rọ̀ nípa ẹni tí ó wà níbi àsè ìgbéyàwó ní ẹsẹ̀ ìkẹta, ó sọ ọ̀rọ̀ pàtàkì kan fún àwọn ọmọ ẹ̀yìn Jésù ní ẹsẹ̀ 5. Ọ̀rọ̀ Màríà yìí ni ó ran àwọn ọmọ ọ̀dọ̀ náà lọ́wọ́ láti tẹ̀lé àṣẹ méjì tí Jésù pa ní ẹsẹ̀ 7 àti 8. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn àṣẹ náà kò fa ọgbọ́n lójú ènìyàn nítorí ìgbọràn wọn, a mú àìní àsè ìgbéyàwó náà kúrò. Yóò ti dára tó bí àwa náà bá ń pa àṣẹ Ọlọ́run mọ́ nínú ohun gbogbo, bí kò tilẹ̀ fa ọgbọ́n yọ ní ojú wa. Bí a bá tẹ̀lé àṣẹ rẹ̀, yóò dára púpọ̀. Ẹ jẹ́ kí àwa náà gbọ́ ohun tí Màríà wí. Ohunkóhun tí ó bá wí fún yín, ẹ ṣe é. Gẹ́gẹ́ bí a ti kà ní ẹsẹ̀ 2, ẹ jẹ́ kí a máa pe Jésù sínú ohunkóhun tí a bá ń ṣe, pàápàá nínú ìdílé wa. Yóò gba àkóso rẹ̀. Fún ìrònú, ka ẹsẹ̀ 45.